A kú ojúmọ́ ẹ káàárọ̀, ẹ kúnlé là ń kí aráalé, ẹ káàbọ̀ là ń kí èrò ọ̀nà. A tún káàbọ̀ sórí ètò ní àárọ̀ yìí, a tún dé àti ń kó àwọn kìnìyàn dé, ntẹ́ mọ̀jẹ́ náà la kó dé fún yín, ẹ gbádùn ẹ̀, à gbé ilé rẹ̀ tán pátápátá ni. Ṣùgbọ́n ká tó bẹ̀rẹ̀, ẹ jẹ́ ká ké pe Ọlọ́run ká ṣe àdúrà nítorí pé àdúrà ló ń gbà, agbára kọ́. Allahumma salli wa sallim wa barik ala sayyidina Muhammad nabiyil ummi al-hashimi wa ala alihi wa sahbihi barakatul kiram wa ala sa'iril anbiya'i wal mursalin wal malaikati mukarrabin. Rabbana ighfir lana wa li ikhwanina alladhina sabaquna bil iman wa la taj'al fi qulubina ghillan lil ladzina amanu rabbana innaka ra'ufur rahim. Àmín. Ọlọ́run gbà fún wa. Nàìjíríà lé bẹ́ẹ̀ kẹ́ kò lè fún ọkàn. Ọlọ́run má jẹ́ kó lè mọ ẹnì kankan wá o. Àwọn tá ń jẹ náà la máa jẹ ọ̀rọ̀ ẹ̀, gbogbo ìgbà tí ọ̀rọ̀ ẹ̀ bá dé máa jẹ́ kí ó wà ní kọ́kọ́ wá tí o jẹ́ ká ṣe púpọ̀ ńbẹ̀ o. La hawla wala quwwata illa billahi. Àtúnkó wa o, níta ti mọ̀ ní o, òwe àti ìtumọ̀ òwe pẹ̀lú Àfà Tógò. Wọ́n ní ẹyẹ kan kì í jẹ́, ẹyẹ méjì kì í jẹ́ àṣà. Orúkọ mi ò yí padà, orúkọ mi náà ni Yusuf Muhammad Bashir Baba Mufida Abu Mufida, méjèèjì ló lọ. Baba Mufida Abu Mufida tí gbogbo èèyàn mọ̀ sí Àfà Tógò. Ọdúndé òwe ni àti ìtumọ̀. Tèní a máa sọ òwe fún yín, a dẹ̀ máa ṣàlàyé ẹ̀ fún yín yékéyéké débi pé à ń pè ní ó pa ìrònú rẹ́ ni. Ẹ máa gbádùn ẹ̀, ẹni tó ronú lọ́wọ́ ìrònú ẹ̀ máa sáré lọ lẹ́sẹ̀kẹsẹ̀ ni bí mo sọ bẹ́ẹ̀ fún yín. Ìyẹn sáà tẹ̀tí kẹ́ máa gbọ́, lẹ́yìn náà kẹ́ máa share. A fẹ́ káwọn èèyàn máa gbádùn ẹ̀ káàkiri gbogbo àgbáńlá ayé. Àṣà Yorùbá ni kò ní parẹ́ láyéláyé, àwa máa dá padà ní pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ìyẹn sáà wà nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan káwa máa járò rẹ̀ wìtìwìtì bí àpò ẹ̀wà, ká máa járò rẹ̀ wìtìwìtì bí àpò ìrè. Kálukú yín kẹ́ máa fi otí kó ní kọ̀ǹgbẹ́. A ti bẹ̀rẹ̀, adébíṣẹ́ máa ṣe àgbà ọ̀lẹ ni Yorùbá pè. Ó yá ojú agbo. Yorùbá bọ̀ ní ogún ọmọdé wọn kì í ṣeré pé ogún ọdún. Ogún ọmọdé wọn kì í ṣeré pé ogún ọdún. Kí ni ìtumọ̀ ẹ̀? A mọ̀ pé a ti mọ̀ ń tàn pẹ̀lú ọmọdé, àwọn ọmọ kéékèèké tájọ ló gbà lásìkò kan náà. Tá a pọ̀ ọkàn fi ogún fi ṣe àpèjúwe ẹ̀ ni. Wọn kì í ṣeré pé ogún ọdún. Báwo la kò wòye? Bàtà ń kò ẹni pé àjọ ṣọmọdé rí, àti pọ̀, àtijọ́ ṣe gbà nígbà tó yá, àti bẹ̀rẹ̀ sí ní dàgbà, àti lọ ẹlòmínú wa ó kàwé, ẹlòmínú wa ó kọ́ṣẹ́, ẹlòmínú wa ó travel out. Àfà Tógò ti lọ Nàìjíríà, àti Níkẹ́ ti lọ London, Khadija ti lọ Germany. Eléwúrẹ́ ti kú ń tiẹ̀, eléwúrẹ́ ńkọ́ ti kú ń tiẹ̀. So àti pín káàkiri, kò possible kájọ ṣiṣẹ́ kan náà, kájọ wà níbi kan náà, kò possible láyéláyé. Ẹlòmíà wà ní Áfíríkà wà ń bí, UK, London, Dubai, abroad, ilẹ̀ Saudi, Naija, Togo, Benin Republic, Ghana, káàkiri Burkina Faso, àti máa pín káàkiri. Kódà ní Nàìjíríà yìí gan kò possible kájọ wà lójú kan náà. Ẹlòmíì wà l'Ógùn State, ẹlòmíì wà l'Ọ́yọ́, ẹlòmíì wà ní Kano, Sokoto. Bí a ṣe máa wà káàkiri nìyẹn. A kàn wá dìde pàdé ra wa ní Àfà Tógò rè, ẹ bá kújọ́ mẹ́ta. Àìkú àti ọmọ nǹkan ṣe ń kọ́, báwo nìkan o? Ok. Abdul Karim ńkọ́? Karim ti lọ sí Côte d'Ivoire. Ọlọ́run àbá gbé o. Adija ńkọ́? Adija ti wà ní Germany. Àǹtí Níkẹ́ ńkọ́? Níkẹ́ ti wà ní London. Eléwúrẹ́ ńkọ́ eléwúrẹ́ máa ti kú. Subhanallah. Wẹ́ àwa mú òwe wa ń gbà yẹn pé ogún ọmọdé wọn kì í ṣeré pé ogún ọdún. Ló ti wá yẹn ṣé ti yé wa nísìnyí? Ogún ọmọdé wọn kì í ṣeré pé ogún ọdún. Àjọṣe kékeré ni, ṣùgbọ́n iṣẹ́ òjọ́ ní pàápọ̀, ìlú òjọ́ ní pàápọ̀. Ẹlòmíì ò tẹ̀ ní sí láyé wọn mọ́, ẹlòmíì tẹ̀ máa travel. Àtẹ̀mọ́ lágbájá ńkọ́? Èyí tí a bá tẹ̀ béèrè pé Haruna ńkọ́? Mo tẹ̀ ti rí yẹn ti pẹ́, mi ò rí connect, mi ò contact ẹ̀, mi ò tẹ̀ mọ́ mi tó yẹn tẹ̀ wá ń tiẹ̀. Bóyá kú ló wà láyé ni, I don't know. So bí yẹn ṣe jẹ́ nìyẹn. Ọlọ́run fi yé wa yẹn alákọ̀ọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì, wọ́n ní bí ọmọdé bá gbọ́gbọ́n kíkú nígbà òjò, bàbá rẹ̀ á gbọ́gbọ́n sísin nígbà ẹ̀rùn. Bí ọmọdé bá gbọ́gbọ́n kíkú
nígbà òjò bàbá rẹ̀ á gbọ́ngbọ́n sísin nígbà ẹ̀rùn tó ti yé àwọn tí ń jẹ́ bàbá. Àpẹẹrẹ ká fẹ́ sọ ìtumọ̀ ẹni sí àpẹẹrẹ ọmọ kan ń lọ sí skul ká ní pẹ́ l'Abẹ́òkúta wa ń bí báyìí ó ń lọ skul ní irú Ìjẹ̀bú Òde akọ̀nṣàtà kàtẹ̀ ní Kánò kàtẹ̀ ní ilẹ̀ Haúsá lọ́hùn láti lè pé bàbá yìí pé wọ́n ní ká san owó kan o bíi kíní kan 1000 o wọ́n ní ká san o bàbá sẹ́ndì oníjú bíi ọ̀sẹ̀ bí mélòó kan á tún pè ká sọ pé kíní bàbá yẹn tún sanwó yẹn míwàá yóò fi ń parọ́ ni bàbá ò mọ̀ bàbá ò sáà fẹ́ kí ọmọ aráre á sábà máa sẹ́ndì owó fún bó ṣe ń ṣe lẹ́ẹ̀fì ẹ̀ nìyẹn bákan wá tají kiri pọ̀ ní abèrè owó lọ́la abèrè lọ́tún irú skulu wa nìyẹn nǹkan bẹ́ẹ̀ yẹn ó try láti gẹ́ẹ̀tì kọ́ńtàtì àwọn ọ̀gá ẹ̀ ó wá pè pé owó báyìí ní ẹgbàá gbàtó ti báyìí owó báyìí kí ló lé tó yẹn gàwa ní kíni kò sí tó jọ o láti gbàtà ti gbowó báyìí láti gbẹ̀yìn náà títí sí àti ìbèrè owó kankan kò sí ohun tó jẹ́ bẹ́ẹ̀ kò sí tó jẹ́ bẹ́ẹ̀ o àṣírí ọmọ yẹn ṣẹ̀ṣẹ̀ wá tú sí bàbá lọ́wọ́ àṣẹ̀ṣẹ̀ wá tú sí bàbá lọ́wọ́ tí irú ọmọ yẹn bá tún béèrè owó mi lọ́wọ́ bàbá pé wọ́n ní báyìí o bàbá á sọ fún un pé tí ọmọdé bá gbọ́ngbọ́n kíkú nígbà òjò bàbá rẹ̀ á gbọ́ngbọ́n sísìn nígbà ẹ̀rùn ìtumọ̀ kan náà nìyẹn kí n tún mú mi wá sórí kan ni nígbà kan baálé kan àti ìyàwó ẹ̀ wọ́n gba ọmọ ọ̀dọ̀ tó máa ń bá wọn tọ́jú ọmọ kékeré wọ́n máa ń lọ bí iṣẹ́ ń tì wọ́n ṣùgbọ́n tó bá ti wá dé ọmọ ẹ̀ kò ní jọ bí àlàyé kò ní jọ bí òkú ìyẹn ni pé ọmọọṣẹ́ ó máa ń dáadáa ó máa jọ̀ mọ́lẹ̀ á kí burú bọ̀ lójú ọmọ kékeré ni o á jọ̀ mọ́lẹ̀ á gbá létí á ṣe yámáyámá wọ́n wá kú wọ́n wà láyé aláṣà máa ro tọ́ba dé á ní òun mọ́ ohun tó ń ṣe tí ló ń ṣe báyìí tí ló ń ọmọ wá sáré rọ́ṣọ̀ ọmọ lọ sí hospital wá fún ní treatment gbogbo tó jẹ́ kó ṣe fún ọmọ wá sáà rí pé àwọn ti ṣe oríṣiríṣi treatment fún ṣùgbọ́n bí nǹkan ṣe ń lọ ní àtúwáyé àwọn ọ̀bẹ̀rẹ̀ pé kí ni ó lè máa fa irú nǹkan bẹ́ẹ̀ yẹn àwọn ọ̀bẹ̀rẹ̀ látara láti gẹ̀ẹ́tì CCTV wọ́n fi sínú CCTV ni mò ń sọ o tó máa fi sínú ilé tó máa ń ká kámẹ́rà tó máa ń ká nǹkan tó máa ń ṣẹlẹ̀ yẹn wá fi bẹ́ẹ̀ àlàyé òkú mọ̀ pé wọ́n ti plan ṣe wà ńlẹ̀ fún un àtàwọn ilé lọ bó ṣe bẹ̀rẹ̀ sí ní fún gbàjú yẹn gbàgò gbàjà bó ṣe bẹ̀rẹ̀ sí ní jọmọ́lẹ̀ ni gbogbo ẹ̀ ní kíní ti kálẹ̀ ìgbà tó ti dé wọ́n ní ọmọ ẹ̀dún ti máa bẹ̀rẹ̀ kíní yẹn o nǹkan bẹ́ẹ̀ ọtún wá lọ wo inú TV ọtún wá rí pé ẹni ń ṣe ni ewé ọmọ tó wá rí pé kòkòrò tó ń jẹ ewé ara ewé ló wà àti ọmọ ọ̀dọ̀ gangan ní ń ṣe ọmọ wa léṣe wọ́n wá gẹ̀ẹ́tì ẹ̀ pé àti wá gẹ̀ẹ́tì ẹ̀ bẹ́ẹ̀ wọ́n wá bí wọn rẹ̀ pé kí ló ń ṣe ọmọ ìgangan wa ní bọ́mọdé bá gbọ́ngbọ́n kíkú nígbà òjò bàbá rẹ̀ agbọ́ngbọ́n sísìn nígbà ẹ̀rùn nígbà tí a ti gẹ̀ẹ́tì ẹ̀ tí a ti plan fún àti mọ̀ pé gangan ló wà ní di nǹkan yẹn so ní ṣókí ìtumọ̀ ó pọ̀ jù bẹ́ẹ̀ lọ ìmọ̀ ní ṣókí ká máa gbára wa ní tẹ̀mù rẹpẹtẹ so yẹn nìyẹn ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀ ó náà ni pé kíkàn ló ń kàn ni kò sí ẹni tó bímọ tó sọ ní baálé ilé kíkàn ló ń kàn ni kò sí ẹni tó bímọ rẹ̀ tó sọ ní baálé ilé kíkàn ló ń kàn ni kò sí ẹni tó bímọ rẹ̀ tó sọ ní baálé ilé ṣé mo bàtà máa ń pòwe yẹn àsìkò tá a máa ń pòwe yìí ni pé nǹkan máa ń kàn ni step by step ní gbogbo nǹkan tábàárẹ̀ ní ti ṣe gàràgàrà máa ṣá náwó ìṣá máa ṣá mílíkì ẹ̀ ṣá gbogbo ọ̀nà nítorí sọ lọ́wọ́ ẹ̀ ló ń wá nítorí kan lọ́wọ́ tó kan lẹ́sẹ̀ ló ń dá sí torí pé ó sàfẹ́ níwó ìṣá wàhálà ọmọ yìí ti pọ̀ ju kí wàá lè tó yẹn ó lè ní sùúrù fún ara ẹni ó mọ̀ pé ọlọ́run ló ń pín ní kádàrá ló ní gbogbo rẹ̀ yẹn irú ẹni wọ́n á ń pòwe fún pé kíkàn ló ń kàn ni kò sẹ́ni tó ń bímọ rẹ̀ tó sọ ní baálé ilé èyí tó máa jẹ baálé ilé tó bá ti bí kékeré náà ló ti máa bí bọ́ ṣe bí gbogbo ní kékeré ibẹ̀ náà ló ti máa bẹ̀rẹ̀ sí ní jókòó láti bẹ̀rẹ̀ ló ti máa bẹ̀rẹ̀ sí ní rá láti bẹ̀rẹ̀ ló ti máa rìn láti bẹ̀rẹ̀ ló ti máa lọ bẹ̀rẹ̀ sí ní lọ kọ́ṣẹ́ tàbí kéwú tàbí lọ sí skul tí tó máa fi dé stage tó máa fẹ́ yàwó
tí owó bá wà lọ́wọ́ ẹ̀ á fẹ́ ìyàwó á bímọ wá ṣẹ̀ wá pè ní baálé ilé kì í ṣe pé nǹkan máa bímọ pé baálé ilé lélẹ́yìn ara ó ṣiṣẹ́ débẹ̀ ní step by step tí tó máa fi dé bí ipò baálé ilé yẹn ni pé ẹnìkan òun kánjú dé òkè kòun kánjú dépò ẹnìkan òun kánjú dépò step by step ló máa ṣe kíni ló máa dépò gẹ́tì yẹn ṣé ń gẹ́tì àbí ẹnìkan kì í kánjú dé òkè ó níbi tó ti máa mú gbogbo àtọwà ní president ìyẹn kó kàn dédé gbà pé mo fẹ́ jẹ president irú Bọ́lá Ahmed Tinubu nísìn ó ní bó ṣe ṣòlù lẹ́kọ̀ọ́ títí gọ́vùnà fi kàn án lẹ́yìn gbogbo àti gọ́vùnà ti kàn kò kúrò nídìí òṣèlú ó sọpọ́tì eléyìí á sọpọ́tì eléyìí ó ń lọ ó sọpọ́tì eléyìí títí ó wá di àsìkò tó sọ pé èmi ló kàn tọ́lọ́ndà ìṣe fún tó sì kàn ní òótọ́ so bó ṣe máa ń rí nìyẹn kì í ṣe pé gàràgàrà ló mú ní ṣe nǹkan èmi ìdúnlélẹ̀ òun náà ni pé mímú eré sá ẹṣin kọ́ ló gbé dáàfin mímú eré sá ẹṣin kọ́ ló gbé dáàfin kì í ṣe pé Elédùmarè ló dá ẹṣin lọ́lá mímú eré sá ẹṣin kọ́ ló gbé ẹṣin dáàfin bí kì í ṣe pé Elédùmarè ló dá ẹṣin lọ́lá ṣó ti yẹn nísìn gbogbo àtàjọ wà ní tẹ́lẹ̀ tájọ ń ṣe kí Ọlọ́run ti wá kẹ́ nìkan ó ti náwó lọ́wọ́ ó ti wà nípò ó ti wà òkè gan ó ti wá ń ṣe gbẹ̀rẹ̀gà sí àwọn tó ń bá ṣe nísìn kò bá wọn ṣe mọ́ kò kà ń kú mọ́ kò wọ́n ní nǹkan mọ́ báwo pé báwo ni ọ̀gbẹ́ni ṣe ń ṣe báyìí irú ẹ̀ là ń kúrò fún pé mímú eré sá ẹṣin kọ́ ló gbé ẹṣin dáàfin bí a ṣe mọ̀ pé ńgbà kan ẹṣin ni àwọn lọ́balọ́ba máa ń lò kódà ẹṣin ọba gan máa tún ṣe lọ́ṣọ̀ọ́ dáa ju àwọn ẹṣin àwọn òjòyè lọ kódà àwọn náà tún máa da ju àwọn ẹṣin jagunjagun lọ step by step ni ṣùgbọ́n táwa rí ní tó ń ṣe gàràgàrà nítorí owó tó wà lọ́wọ́ mímú eré sá ẹṣin kọ́ ló ń gbé dé ààfin Elédùmarè ló ṣe ti dá ẹṣin ní ọ̀la Ọlọ́run ló ṣe ẹbẹ̀ o kì í ṣe pé mímọ̀ ṣe rẹ o agbára rẹ kọ́ máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o la máa ń po irú owó yìí fún àpèjúwe mi ni pé ẹni tájọ wà tẹ́lẹ̀ nísìnyí Ọlọ́run tí wàá dá lọ lọ́wọ́ wà lókè tí wàá wà òkè gan àwọn tó kù wá ń bínú ẹ̀ wọ́n sọ̀rọ̀ ẹ̀ láyìíra ó fẹ́ bàjẹ́ ó sàfẹ́ kí ó ṣubú ṣá nǹkan wá ní pé ẹgbẹ́ ni lágbájá àti lágbájá wọn ló gbẹ́jọ wà ní báyìí ló ń sọ ń pa ẹ̀ ṣé ló ń ba ẹ̀ jẹ́ ṣé ló ń ba orúkọ jẹ́ ṣé ló ń wá ìṣubú ẹ̀ irú rẹ̀ níbẹ̀ ló tún lè pòwò yẹn pé mímú eré sá ẹṣin kọ́ ló gbé ẹṣin dé ààfin bí kì í ṣe pé Elédùmarè ló dá ẹṣin lọ́lá Ọlọ́run ló ṣe mí bẹ́ẹ̀ kì í ṣe àwọn kọ́ òun ò lè gbé mi ṣubú Ọlọ́run ló gbé mi ga àwọn kọ́ ló máa gbé mi ṣubú àtúntò lè fi irú òwe yẹn àti fi dá padà fún so ká dúró bẹ́ẹ̀ kó má bàa gbà wá ní àkókò tó pọ̀ so ètò wa sì ń tẹ̀síwájú ní ọjọ́ míì ní gbogbo ìgbà tí a máa pàdé ìpàdé mi àti ayọ̀ ló máa jẹ́ o àníwẹ́ ní kankan wá tí ó dàbọ̀.